Ní gbogbo ìpínlẹ̀ mẹ́jọ tá a ní lórílẹ̀‐èdè Yorùbá, a ní Kogi, a ní Kwara, a ní Ọ̀ṣun, a ní Oǹdó, a ní Èkìtì, a ní Ọ̀yọ́. Gbogbo wa pátápátá lápapọ̀ ìpínlẹ̀ méjèèjọ yẹn a ti dorílẹ̀-èdè ẹ̀kú oríire o, a ti dorílẹ̀-èdè ẹ̀kú oríire o, a ti gbòmìnira o, orílẹ̀-èdè Yorùbá ti gbòmìnira o, a ti gbòmìnira o, a ò sí Nàìjíríà báyé, a ò bá wọn ṣe Nàìjíríà báyé, gbogbo àbúrájẹ orílẹ̀-èdè Yorùbá ni wá, Yorùbá ló dá wa mọ́, nígbà tó ló ń dá wa. Wọ́n ìlú kọ́kọ́ dá sórílẹ̀ èdè Yorùbá, ó fi Yorùbá sí lẹ́nu èdè Yorùbá ló ń sọ o. Lónà kọ́. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lòmìnira. Nígbà tá à ń sọ fún wọn nígbà tó fẹ́ dìbò wọn, a sọ fún wọn. Ara iye ẹ̀mọ́ wá rí. Nígbà tí à ń tó ń dìbò ní oṣù méjì ọdún yìí, a sọ fún wọn pé ipò tẹ́ ń dìbò ní ìkọ̀kọ̀ ń ṣe pẹ̀lú wa o, kò ní ìkọ̀kọ̀ ń ṣe pẹ̀lú òmìnira èdè Yorùbá tó ṣe tú o. Akọ́lẹ́tà sí ìgbìmọ̀ àjọ àgbáyé gbà wọlé. Wọ́n ní ká jẹ́ kó dìbò wọn, tó bá dìbò wọn, àwa náà máa wá bẹ̀rẹ̀ ìjọba tiwa. Àti wọ́n ṣe kó sì wọ́n ti dìbò wọn tó lè ṣe wọn. Adúmí òkú. Wọ́n pọ̀ lákòókò fún àwọn ọ̀dọ́ ló méjì jọba. Níyebo. Àwọn ọmọ yìí bá mẹ́ta máa rògbò. Abẹ́pín. Àwọn tí èso jẹ́ ẹ rògbò wọn lò láti ẹjọ́ yìí. Ẹ máa ọmọ gbogbo ilẹ̀ máa rògbò yín lò. Ẹ̀yin jẹ́ ọdún tó sọdọ̀ ọlọ́padà tó sọdá. Tó fẹ́ sọ ìdàkudà. Olúwa àwa jẹ́ gbogbo yín jáde lọ́wọ́. Ògo yín jáde. Ògo yín jáde. Ọmọ yóò ní ìdàkudà lórúkọ Jésù. Ó pẹ́ tó ti ń ṣe. Ọlọ́run ti gbà wá lọ́wọ́ wọn. Ọlọ́run ti gbà wá o lọ́wọ́ àwọn jẹgúdújẹrá, àwọn amúnisìn, àwọn orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀. Olúwa ti gbà wá lọ́wọ́ wọn o. Ìwé pẹlẹbẹ tí wọ́n ń dúpọ̀ yìí, ẹ máa wò ó, ó kọ àkọlé ẹ̀ pé òmìnira Yorùbá 2022. Ìyẹn mi ò rí pé 20 November láti láti ẹ̀kọ́ orílẹ̀-èdè Yorùbá, ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ti orílẹ̀-èdè Yorùbá. 2022 yẹn ní ọdún 2011. Ìlàkàdé ọjọ́ kúrò ìfọ̀kànlá nínú ọjọ́ àgbàdé kúrò ní Nàìjíríà. Àwọn ìgbàgbọ́ àwọn akẹ́kọ̀ọ́ yẹn ẹni ṣe ní pé ẹ̀jẹ̀ wa ní ọjọ́ ìṣòro àwọn wọlé ìgbìmọ̀jọ́ abẹ́ ìfọ̀sí ìwé wa. A ò tí ní Nàìjíríà mọ́ láti lọ́pọ̀ lọ́pọ̀ ẹrú. Ẹ̀rọ ìwé dáadáa ìwé ẹ̀wà lọ́wọ́ wa ẹ̀lẹ́kà máa wọ̀ ọ́ láti lọ òmìnira Yorùbá. Wọ́n ní ìkú ìwé làpọ̀ sínú ẹ̀. Òmìnira Yorùbá tó ti làpọ̀ sínú ẹ̀ ẹ̀wà kò ní ẹ̀rọ dáa. Ẹ̀dáwọ̀ wá lò fún wa, òun ni màmá wa tí mi sì mọ̀jú pọ̀ ọlá orí tìrí Abíọ́lá, òun lọ́lọ́ lò fún wa o. Ìdí nìyẹn tí wọ́n ní kí gbogbo ẹ̀yin màmá ẹ kú oríire, ẹ̀yin màmá dáadáa. Ọlọ́run ọkàn yìí, Ọlọ́run tí wọ́n fẹ́ kà yín sí tẹ́lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run wá gbé ó pé ìdìde. Ẹ̀yin náà Ọlọ́run wá yọ yín sókè láì gbogbo àgbáyé. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tí máa Yorùbá nípasẹ̀ màmá wa tí mo forúkọ náà ní ìjìnlẹ̀ dọ́là. Ọlọ́run tí mo sí rere, Ọlọ́run tí Yorùbá sí rere, màmá náà ìgbìmọ̀ àjọ àgbáyé. Wọ́n kú lọ́pọ̀ ká lọ pàdé màmá wa. Màmá wa ń pọ̀ láti Amẹ́ríkà. Wọ́n pọ̀ láti Amẹ́ríkà o. Wọ́n pọ̀ pẹ̀lú olórí Adele. Wọ́n pọ̀ pẹ̀lú olórí Adele. Màmá wa tí kì í sọ nípa ọlọ́run ní ìjìnlẹ̀ àdọ́là. Wọ́n pọ̀ láti wá ní kíni o. Láti wá bẹ̀rẹ̀ ìjọba èdè Yorùbá. Ìjọba lẹ́wà. Wọ́n máa fún ọlẹ́kùn ọ̀pọ̀ ọ̀fẹ́. Ibi náà yẹn lọ́sí lẹ́bù. Ètò ìlera ọ̀fẹ́. Àwọn ọmọ yín wa, wọ́n máa tọ́jú láti lọ yín wá. Láti lọ yín wá ọdún mẹ́wàá. Wọ́n máa tọ́jú wọn. Ẹ máa jó ẹ máa yọ̀. A ti kú oríire. Yorùbá lọ bẹ́ẹ̀ máa sọ. Èdè Yorùbá. Èdè Yorùbá lọ bẹ́ẹ̀ máa sọ. Olùbẹ́ máa sọ. Àwọn ẹ̀dá múnisì.
àdìgbọ́. Ìyàtọ̀ tuntun là ń wá. Bẹ́ẹ̀ni. Ìfìdèjì àìṣe fún wa. Ìrìnàjò yìí ó pa lọ́wọ́ Ìgbòho àti Akíntóyè ó yọrí ìrìnàjò wọn sí Kútọ́nù. Màmá wa pẹ́ láti bẹ̀ ó wá lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé ó lọ sí ọ̀dọ̀ Queen Elizabeth ó sọ fún Queen Elizabeth wípé ọkùnrin ẹni sọ wọ́pọ̀ ní 1914 October 14 ó ti ká o. Lẹ́kùn bẹ́ẹ̀ ló sọ wọ́pọ̀ o ló sọ wọ́pọ̀ o ní 1914 October 14 lọ́lùkọ́ ló sọ wọ́pọ̀ o wà tàbí ẹ̀ àní ẹni kò máa pọ̀ wá ní Nàìjíríà ọkọ ní kò máa pọ̀ wá ní Nàìjíríà orúkọ tá ò jẹ́ rí fún ẹni o Ọlọ́run wá jọ pé àfọ̀pọ̀tọ́ abẹ́ orúkọ Yorùbá sí Ọlọ́run ló mú wọn nígbà tó ń sọ lọ́wọ́ pé yẹn wọ́n ní kí wọ́n tẹ́ ọ́ lẹ́yìn rẹ̀ wọ́n ní kọ́kọ́ pé ìbámu yóò tọ́ mọ́ wọn ó ká fún bàbá tiẹ̀ lọ. Àjùdó orílẹ̀-èdè. Ìyá jẹun. Tó o dó ṣe tí wọ́n láwọn Ọ̀yọ́ gbogbo wọn Ìbàdàn, Ọ̀ṣun, Kwara, gbogbo wọn Kogi, gbogbo ẹ̀ àjọ lọ. Àti lábẹ́ Nàìjíríà mọ́. Àjọ àgbáyé ti fọwọ́ sí. Àti lábẹ́ Nàìjíríà mọ́. Ọlọ́run fẹ́ràn wa, a ní ìkan àlùmọ́nì ilẹ̀, èyí náà lè fi tọ́jú ara wa, títí mẹ́tọ́ ọ̀lọ́gbàbú, ó tó ń tọ́jú wa o. Òun làwọn Canada ní o, ó fi ń bọ̀ ní first largest all over the world, àwa ní second largest all over the world. Ibi túbẹ̀ ni wa, ó tó ń tọ́jú wa o, àtàwà ń bẹ̀, paláwà ń bẹ̀, náà gbàgbó ń bẹ̀ yẹn, ó sì tó ń tọ́jú wa. Kí là ń wá, kí là ń dúró ṣe? Ẹ jẹ́ ká jí lójú oorun wa, ká máa lọ sí gómìnà ọ́fíìsì wa, ká lọ pàdé àwọn ìjọba Adélé. Ìjọba Adélé pẹ̀lú màmá wa Modúpẹ́lá Oníṣìírí Abẹ́lá. Wọ́n gbọ́ ìwé tó wà lọ́wọ́ yìí, ẹ lè fẹ́ máa bẹ̀ lọ́wọ́ wa. Lẹ́yìn ìgbà ló máa ṣẹlẹ̀, ẹ wò wíyẹn dáadáa, ẹni wọ́n kọ Ìjìnlẹ̀ FM, ó wà ní ìsàlẹ̀. Ẹ tó gbẹ̀ sórí fóònù yìí, ẹ tẹ́ bá ti ní ẹgbẹ́ òsì ẹgbẹ́ bá gbẹ̀ sórí ẹ̀. Tẹ́ bá ti rí ẹ máa gbọ́ gbogbo ìgbà. Lẹ́yìn ìwé yẹn, tẹ́ bá ti wọ́n gbọ́ ẹjọ́ ẹ wọ́n wo ibìkan bẹ̀ wọ́n kọ www.iretiodoyoruba.org. Àwọn tó bá ti ń wáṣẹ́ ẹgbẹ́ tó ní ẹbí wa ẹgbẹ́ tó ní ẹbí wa ẹgbẹ́ tó ní ọkọ̀sí wa ẹgbẹ́ tó immigration ẹgbẹ́ tó immigration ẹgbẹ́ tó visa sínú ẹ̀ www. Ọ̀lẹ́ lọ sí ìsáàfù mọ́. Òun náà wà bẹ́ẹ̀ èyí ni àpọ̀tápọ̀ ẹ̀rí láti máa wáṣẹ́ mọ́ ẹ máa kọ www.iretiodoyoruba.org. Ó wà ní ìsàlẹ̀. Àwọn ní president wa báyìí. A máa ṣe election, a máa ṣe gbogbo ẹ̀ máa. Ó yá ẹ sọ̀rọ̀. Ẹbí. Nípa àwọn tó wà ní rìsáàfù tó ń ṣiṣẹ́ tí wọ́n lè wọ ọkọ̀ mọ́tò àwọn darandaran pa ẹ̀ báwo ni ẹ ti fẹ́ kò pín sí. Ìyẹn gan ni kókó àwọn yàrá mọ́. Ẹ ṣé mà ṣe rí ìbéèrè tí màmá wa béèrè yìí ìbéèrè tó dára ni àwa náà à ń lọ sí reserve láìpẹ́ láì jìnnà ànípẹ́ gbéra tábà ti bóyá ọ̀rọ̀ títí ọ̀la máa gbéra à ń lọ a fẹ́ dé gbogbo àwọn reserve wa torí pé àwọn kan wà wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn àwọn Chinese ṣé gọ́ọ̀mẹ̀ntì ó lọ gbélé wọn fún àwọn Chinese wá wá wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹ́ máa commit suicide báyìí ṣùgbọ́n àwa sọ fún àfihàn lójú wípé tí a bá ti bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá àwa la ní nǹkan wa Olúwa máa gbà padà fún wa a ò lè gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àjọ àgbáyé ṣe là á kalẹ̀ inú òfin náà ó wà ń bẹ̀ nínú òfin pé àwa la ní nǹkan wa orí èèyàn kan lè jẹ gàba lé wa lórí gbogbo nǹkan a ní síbí abẹ́jọ máa pín ni gbogbo nǹkan tá a níbi abẹ́ máa jọ pín ni kì í ṣe pé káwọn olóṣèlú kan wọ́n ká ọmọ lọ sí abroad káwọn kan máa gbádùn bẹ̀ àwọn lọ́balọ́ba kan wọ́n máa fi ìran wọn máa jọba lọ kò rí bẹ́ẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá o gbogbo àwọn lọ́balọ́ba tó máa ń gbọ́ kò rí bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá mọ́ o gbogbo nǹkan tá a ní abẹ́jọ máa pín ni o abẹ́jọ máa pín torí pé ó jọ dára sílẹ̀ Yorùbá yìí ni ó jọ dára sílẹ̀ Yorùbá yìí ni yẹsùn. Ẹ máa béèrè lẹ́ẹ̀kọ̀kan. Nǹkan tá a fẹ́ ṣe ni pé tá a bá ti bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ máa bẹ̀rẹ̀ ìjọba Adélé tí wọ́n bá ti wà ń bẹ̀ àwọn ọ̀dọ́ yìí wọ́n bá ti wà ní gómìnà ọ̀fíìsì kan wọ́n máa wá ráàyè ṣe ìgbìmọ̀ àbádòfin
àbádọ̀ òfin yẹn lábá tí wọ́n parí ẹ̀ ní Ìbàdàn la fẹ́ parí ẹ̀ lábá ti parí ẹ̀ tó kọ òfin yẹn tán wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n á rò pé ó dà àwọn olófẹ́ díje o ó yẹ máa bọ̀ ó fẹ́ ṣe president ó fẹ́ ṣe gómìnà ó fẹ́ ṣe kíkọ̀ wọ́n máa dìde wọ́n máa tí wọ́n dìde wọ́n ní gbọ́ lọ́wọ́ o kò sí wọ́wọ́ wọn gbọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wọn ó bá pátá bẹ́ẹ̀ ni kò sẹ́ tó máa gbọ́ lọ́wọ́ náà tó bá ti wá bẹ̀rẹ̀ wọ́n máa hand over àwọn ìjọba Adélé wá hand over lọ́wọ́ àwọn tó bá ti elect ó yẹ fẹ́ ṣe nìyẹn òfin wa máa ó kìkì Yorùbá tó fẹ́ fi kọ òfin wa o gbogbo ìdílé kankan ló máa ní APC ní Ìbàdàn o tẹ́ máa jókòó tẹ́ máa kọ òfin yẹn o àwọn òfin ìjọba mùjẹ̀mùjẹ̀ àlò yẹn mọ́ o ìjọba amúnisìn ìjọba nílára ìjọba Boko Haram ìjọba múlàdá tó ń fa ọba òjẹ́ mọ́ o òfin náà bẹ́ẹ̀ ṣe òfin ara wa ní àtiwọ́ ìjọba tiwantiwa lélẹ́yìí àwa ara wa abẹ́jọ jókòó òfin yẹn gbogbo ilẹ̀ máa ní ọba ẹ̀ máa ní aṣojú sílẹ̀. Yes, ma. Ẹjọ́ ní ìjà rẹ̀ Fúlàní ti ń wá síbẹ̀ gidi ó ní wọn lára kan. Ẹ̀jẹ̀ bá wa sọ fún ìjọba kí ní ṣàtúnṣe àmọ̀tẹ́kùn kan gbé sí ìjà rẹ̀ ọ̀sẹ̀ tẹ̀wọ̀n rárá. Ẹ ṣé mà ṣe ń gbọ́ nǹkan tí màmá wa béèrè yìí wọ́n ní ìjà rẹ̀ lóòótọ́ ìbí náà ti dé ìjà rẹ̀ o mo ti dán ọ̀dọ̀ kábíyèsí bẹ̀ mo lè pé kábíyèsí ti wàjà òkè a ní àwọn MCC ní ìjà rẹ̀ àwọn èèyàn wà lè wà ń bẹ̀ abọ̀lẹ̀ sí débẹ̀ mo lè bá wọn sọ̀rọ̀ náà ìjà rẹ̀ àwọn ọmọ dúpẹ́ lọ́wọ́ náà pé àwọn náà wà lára wa tí a jọ ń rìnrìn àjò yìí gbogbo àwa tá a wà nílẹ̀ Yorùbá a jọ ń rìnrìn àjò yìí ni so ẹ má wọrí àwọn Fúlàní dáadáa tó ń ṣekú pa ní kiri lójoojúmọ́ yìí a máa ní security ètò ààbò tó péye ló máa wà àwọn àmì wa tó wà nílẹ̀ tó wà lókè òkun àwọn ọmọ Yorùbá tó ń ṣe àmì tó ń ṣe navy tó gbogbo náà bọ̀ nílé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ níbà yìí ó padà bọ̀ nílé ẹ má jẹ́ kẹ́rù ó bà wá ẹ má jẹ́ ẹ má yọ̀ gbogbo àwọn ọmọ wa tó wà lókè òkun tó wà ní army tó wà ní navy tó wà ní air force gbogbo wọn ló ṣe tán wọ́n ń bọ̀ nílé ilé tó yá ilé yá ọmọ Yorùbá ilé yá ọmọ Yorùbá ilé yá bí ọmọ bá lọ bí àìlè ṣe bó yẹ ká padà sílé àti lọ́wọ́ kan tí kò yọ àti gómìnà àná ilé yá ọmọ Yorùbá ilé yá ọmọ Yorùbá ilé yá ọmọ Yorùbá ilé yá bí ọmọ bàbá bí àìlè ṣe bó yẹ ká padà sílé àti lọ́wọ́ kan tí kò yọ àti gómìnà àná ilé yá ọmọ Yorùbá ilé yá ọmọ Yorùbá ilé yá ọmọ Yorùbá ilé yá bí ọmọ bí àìlè ṣe bó yẹ ká padà sílé àti lọ́wọ́ kan tí kò yọ àti gómìnà àná ilé yá ọmọ Yorùbá ilé yá ọmọ Yorùbá ilé yá ọmọ Yorùbá ilé yá bí ọmọ bá bí àìlè ṣe bó yẹ ká padà sílé àti lọ́wọ́ kan tí kò yọ àti gómìnà àná ilé yá ọmọ Yorùbá ilé yá. Yorùbá nation new nation orílẹ̀-èdè Yorùbá ó ti dúró òmìnira Yorùbá ti dúró òmìnira Yorùbá ti dúró àti dòmìnira. Ẹ kú oríire.